géńdé-kùnrin yìí mà ti dèrò ẹ̀wọ̀n o. Ọmọdébìnrin kan ló fi tipá ṣe kinní yẹn fún un. Onídàájọ́ Ikubenje tilé-ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Èkó ti ní kí wọ́n lọ́ọ́ ju géńdé-kùnrin ẹni ọdún mẹ́rìndínlógún kan tó ń gbé agbègbè Ọ̀pẹ̀bí, Ìkẹjà nílùú Èkó sẹ́wọ̀n. Ẹ̀sùn tí wọ́n fi kàn ni pé ó ń bá ọmọdébìnrin kan tí kò ju ọmọ ọdún 13 lò pọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, onídàájọ́ májísírèètì Ikubenje ti kọ ẹ̀bẹ̀ olùjẹ́jọ́ náà tí ó pàṣẹ kí wọ́n lọ́ọ́ jù sí ọgbà ẹ̀wọ̀n tàwọn ọkùnrin tó wà ní Ọ̀rẹ́gùn. Síwájú ní olùpẹ̀jọ́ Inspector John Iberedem ti sọ fún ilé-ẹjọ́ pé géńdé-kùnrin náà ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún nínú oṣù karùn-ún ọdún yìí ní àdúgbò Ariwoọlá Avenue, agbègbè Ọ̀pẹ̀bí, Ìkẹjà nílùú Èkó, pẹ̀lú àfikún pé ẹ̀ṣẹ̀ náà tako àlàkalẹ̀ ìwé òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Èkó eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2015 àti wípé ẹ̀wọ̀n gbére ní ìjìyà tó wà fún ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó fipá bá ọmọdé lò pọ̀. Onídàájọ́ Kubenje ló ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ 11 inú oṣù Kejìlá ọdún yìí tí ìgbẹ́jọ́ náà tí yóò máa tẹ̀síwájú.